Tinubu gba tíkẹ́ẹ̀tì APC yóò kojú Àtíkù pẹ̀lú Òbí lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC o. Òun ni yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Kì í ṣe pé kinní náà jẹ́ àdáṣe o. Ṣé àdáṣe ní hun mọ́ ìbà ò gbọ́dọ̀ hun mọ́? Gbogbo àwọn ẹgbẹ́ wọn lórígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà ni wọ́n pawọ́pọ̀ sọ pé Tinubu làwọn fẹ́ o. Nítorí òfin wò ó lóríwó ohun tá a bá dìjọ wò gígùn ló ń gún. Ìbò mílíọ̀nù 11 làwọn ọmọ ẹgbẹ́ fi sọ pé bẹ́ẹ̀ làwọn fẹ́. Kò síbi tí wọn kò ti jáde dìbò, ìyẹn àwọn ọmọ ẹgbẹ́ APC o. Àwọn míín sì sọ ọjọ́ náà di ọjọ́ ìdùnnú ńlá. Bẹ́ẹ̀ làwọn gómìnà ń forí gbárí, wọ́n ń fẹ́ ṣe ju ara wọn lọ. Àwọn gómìnà ilẹ̀ Ìgbò ń fẹ́ kí ìbò tiwọn pọ̀ ju ti àwọn ará ilẹ̀ Haúsá. Bẹ́ẹ̀ làwọn gómìnà ilẹ̀ Yorùbá ń fẹ́ kí ìbò tiwọn pọ̀ ju tàwọn Niger Delta lọ. Fún odidi ọ̀sẹ̀ kan sì rèé, kò sẹ́ni tó rí nǹkan míì ṣe nínú wọn mọ́. Ìbò Tinubu yìí nìkan ni. Ọ̀rọ̀ náà kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Bí àwọn kan ti ń sọ pé tipátipá ni Tinubu fi mú gbogbo ọmọ ẹgbẹ́, bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé àwọn gómìnà ló fi tipá mú àwọn èèyàn. Bẹ́ẹ̀ làwọn míì wí pé owó burúkú ni wọ́n ná, pé Tinubu ló fi ara ẹ̀ joyè, kò sẹ́nìkan tó fà á kalẹ̀, ètò tí wọ́n ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀ ni. Àmọ́ àwọn èèyàn míì kò yé sọ pé irọ́ ni gbogbo àwọn tó ń sọ báyìí ń pa o. Wọ́n kàn ń ba orúkọ ààrẹ jẹ́ ni. Wọ́n ní bí eégún ẹni bá jóore, orí a máa ṣe àtọ́kùn. Àwọn nǹkan rere tí Tinubu ń ṣe ló jẹ́ káwọn èèyàn jáde wá dìbò fún nínú APC, tí kò sì sẹ́nìkan tó dá a dúró pé kó má lọ tàbí pé òun yóò kojú ẹ̀ tààrà kan. Àmọ́ ẹnìkan jáde o, Stanley Osifo, oníṣòwò ńlá kan láti ìpínlẹ̀ Edo. Ó jáde ó sì bá Tinubu du kinní náà. Àkọ́kọ́ sì kọ́ Nìyí tí yóò jáde. Ó ti jáde ní ọdún 2019 nínú ẹgbẹ́ òṣèlú PDP tó lóun yóò du ipò ààrẹ yìí náà. Lẹ́yìn náà ló sì wọ inú APC wá tó sì lóun yóò kojú Tinubu. Èrè làwọn kan ń pè é. Wọ́n ní Stanley yóò yẹra tó bá yá. Àwọn kan sì sọ pé àwọn Tinubu gan ni wọ́n fà á jáde, pé arúmọjẹ lásán ni. Àbíta ni ò mọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu káwáàtì. Ìyàwó babaláwo ń ṣàárẹ̀. Babaláwo fúnra ẹ̀ wá dífá. Ó ní Ifá ní káwọn àna òun fi àgbò funfun bá láì rúbọ. Bẹ́ẹ̀ ni Ifá sọ pé òun ọkọ ìyàwó ò gbọ́dọ̀ sọ kọ́bọ̀ nínú ẹ̀. Ṣé bí Ifá bá gba àgbò báyìí, ṣé ìyàwó babaláwo àti babaláwo náà kọ́ ni yóò fi kinní ọ̀hún pátá ni? Ohun táwọn tí wọ́n ń pariwo arúmọjẹ yẹn ń sọ nìyẹn. Àmọ́ ní tilẹ̀ ń tọ́lọ́hún o, Stanley san owó fọ́ọ̀mù APC 100 mílíọ̀nù, bẹ́ẹ̀ ló sì dúró títí di ọjọ́ ìdìbò náà tí kò juwọ́ sílẹ̀ fún Tinubu. Òun náà ní òun ò bá ti eré wá rárá, pé òun mọ̀ pé Tinubu ń gbìyànjú, ṣùgbọ́n òun lè ṣe ju ohun tó ń ṣe yìí lọ. Bẹ́ẹ̀ ló ń tẹnumọ́ pé kì í ṣe àwọn alátakò kankan ni wọ́n rán òun pé kí òun wá tako ààrẹ Nàìjíríà náà, pé òun fúnra òun lòún jáde. Ẹni tó bá sì mọ ìtàn òun dáadáa yóò mọ̀ pé òkìtì àkọ́kọ́ kọ́ leléyìí fún ọ̀bọ òun. Ológbò tí ń ṣọdẹ kì í ṣe ní kì í ṣàná lókè àjà, kò sì sí bí eku kan ṣe lè tóbi tó tí yóò halẹ̀ mọ́. Òsífò ló ń sọ bẹ́ẹ̀ o. Ó ní òun fẹ́ di ààrẹ ni, nítorí bẹ́ẹ̀ lòun sì ṣe wá. Ló bá dúró títí di ọjọ́ ìdìbò, wọ́n sì jọ dìbò fún òun àti Tinubu ni. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ni wọn ò ti dìbò fún rárá, tó jẹ́ òdo ló ń gbà níbẹ̀. Síbẹ̀ wọ́n dìbò fún láwọn ibì kan o. 8,909 8,809 ní àwọn ibùdó ìdìbò tí gbogbo ọmọ APC lò. Níbẹ̀ ni wọ́n sì ti dìbò bíi mílíọ̀nù 11, ìyẹn 10,999,172 fún Tinubu, tí wọ́n sì di ìbò 16,500 16,503 fún Stanley Osifo. Ní Tinubu bá wọlé, tí wọ́n sì ti gbé sábúkẹ́ẹ̀tì fún pé òun ni yóò du ipò ààrẹ orílẹ̀-èdè yìí ní 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ APC. Ṣùgbọ́n nítorí pé kinní náà lọ wọ́ọ́rọ́ tí kò sì sí wàhálà, tí àwọn èèyàn tí wọ́n lágbára gan nínú òṣèlú APC kò sì lè jáde láti wá kojú Tinubu, làwọn míín ṣe ń sọ pé ètò bàbá ètò ni, pé ète òṣèlú àti ọgbọ́n burúkú làwọn Tinubu lò nídìí ọ̀rọ̀ náà. Torí ọkùnrin ààrẹ náà ti sọ ara ẹ̀ di àpáta, ó sì ti sọ gbogbo àwọn tó kù di ẹyin adìyẹ.
kò sì sẹ́nìkan tó láyà nínú wọn láti dárí sọ ọ́, torí ẹyin adìyẹ tó bá dárí sọ àpáta yóò tún ká yángá ni. wọ́n ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn àwọn Tinubu ló wà nídìí ẹ̀, pé báwo ni ẹni tí àwọn èèyàn 22 bá du tíkẹ́ẹ̀tì yìí lọ́dún 2022 kò ṣe wá ní rí alágbára kankan bá dupò ọ̀hún lọ́dún yìí. wọ́n ní kinní náà lọ́wọ́ nínú jàre. bẹ́ẹ̀ ní tòdodo àwọn 22 ni wọ́n bá Tinubu du tíkẹ́ẹ̀tì APC yìí kan náà ní 2022. àwọn èèyàn ńláńlá sì pọ̀ nínú wọn dọ́ba. igbákejì ààrẹ ìgbà náà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ló ṣáájú wọn. lẹ́yìn náà ni àgbà nínú àwọn mínísítà ìgbà náà pàápàá Rotimi Amechi. olórí ilé ìgbìmọ̀ asòfin ìgbà náà Ahmad Lawan náà jáde. lẹ́yìn náà làwọn gómìnà àtàwọn asòfin pẹ̀lú àwọn èèyàn ńlá míì láwùjọ. pásítọ̀ Túndé Bákàrè, gómìnà Yàyà Bello ti Kogi, gómìnà Ben Ayade ti Cross River, gómìnà Dave Umahi ti Ebonyi, mínísítà tẹ́lẹ̀ Ògbónàyà Ọ̀nù, gómìnà Káyọ̀dé Fáyẹmí láti Èkìtì, gómìnà tẹ́lẹ̀ Ìbíkúnlé Amosu láti Ògùn, gómìnà tẹ́lẹ̀ Godswill Akpabio láti Akwa Ibom, gómìnà tẹ́lẹ̀ Rochas Okorocha láti Imo, gómìnà tẹ́lẹ̀ Ahmed Sani Yerima láti Zamfara, Ajayi Borofis àti àwọn òṣèlú ńláńlá míì bẹ́ẹ̀. bó tiẹ̀ jẹ́ pé àwọn kan fúnra wọn juwọ́ sílẹ̀ fún un, gbogbo àwọn wọ̀nyí ni Tinubu fi ẹ̀yìn wọn janlẹ̀ ní ọjọ́ 8 oṣù kẹfà ọdún 2022 nítorí ìbò tí òun nìkan ní ìbò 4,609 ní 1,271. ẹni tó súnmọ́ ni Rotimi Amechi tó mú 316 ìbò 316, tí Ọ̀ṣínbàjò sì ní ìbò 235. ohun tó sì jẹ́ kí ìbò tí wọ́n dì kọjá ní ọjọ́ sátidé yìí di ìyanu fáwọn èèyàn nìyí, nítorí àwọn tí wọ́n dìbò náà kì í ṣe mílíọ̀nù kan tàbí méjì, wọ́n pọ̀ yanturu ni. ohun tó mú ìrújú wá ni pé báwo ni mílíọ̀nù 11 èèyàn tí wọn yóò sì wá kóra wọn jọ fún ẹni tó jẹ́ àwọn tí wọ́n dìbò fún lọ́dún 4 sẹ́yìn kò pé 1,000,000, àti pé gbogbo ìbò tí wọ́n dì nígbà ìbò pámárì náà kò pé 3,000,000. níbo ni wọ́n ti wá rí èrò tó pọ̀ tó báyìí? ohun tí àwọn kan ṣe ń pariwo òjòòrò rèé o. ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn tí wọ́n ń sọ báyìí kò mọ ìtàn òṣèlú Nàìjíríà ni. tí wọ́n bá mọ ìtàn òṣèlú ilẹ̀ yìí wọ́n yóò mọ̀ pé ẹgbẹ́ òṣèlú tó bá ń ṣèjọba làwọn èèyàn máa ń rọ́ lọ sínú ẹ̀. àti olóṣèlú àti aráàlú, ẹgbẹ́ òṣèlú tó bá ti ń ṣèjọba ni wọ́n ń tẹ̀lé ní tiwọn. ìṣòro sì wà fún ẹgbẹ́ òṣèlú tí kò bá sí níjọba ibì kankan láti lérò lẹ́yìn, wọn yóò yẹra fún wọn ni. ẹni bá mọ ìtàn ẹgbẹ́ APC tí wọ́n sì wo bí kinní náà ti ń bọ̀ látẹ̀yìnwá, wọn yóò rí i pé ọ̀nà kan náà tí wọ́n ń tọ̀ náà ni wọ́n sì ń tọ̀ o. ohun tí APC ń ṣe láti ilẹ̀ wá náà ni wọ́n ń ṣe. kò sí kinní kan tó ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí tí kì í ṣe bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ lásìkò Muhammadu Buhari. kódà kinní náà tilẹ̀ tún le ju ti Tinubu yìí lọ. ṣé ọmọ kì í bá ìpèlé ìyá ẹ̀ kó ṣe aṣọró? ẹṣin iwájú sì ni tẹ̀yìn yóò wò sáré lọ́jọ́ gbogbo. ní ọjọ́ 11 oṣù kejìlá 2014 tí ẹgbẹ́ APC yóò fa Buhari kalẹ̀, òun pẹ̀lú àwọn olóṣèlú ńlá míì ni wọ́n jọ dù ú. Àtíkù Abubakar ló ṣáájú, Rabiu Kwankwanso tẹ̀lé, bẹ́ẹ̀ ni Rochas Okorocha àti Samunda Isaiah. ìbò 3,500 ní Buhari ní. Kwankwanso tó tẹ̀lé ní ìbò 1,016 974. Àtíkù ní ìbò 1,016 954. Okorocha sì ní ìbò 1,604 624. èyí ni pé gbogbo pámárì tí wọ́n dì tí Buhari fi wọlé ní 2014 lé díẹ̀ lẹ́gbẹ̀rún 5 ni. àmọ́ ní 2018 níjọ́ 7 oṣù kẹwàá ọdún náà tí Káyọ̀dé Fáyẹmí kéde ìbò pámárì tí wọ́n ṣe, mílíọ̀nù 15 dín díẹ̀, ìyẹn 14,842,072 làwọn tí wọ́n dìbò fún Buhari o. nídìí èyí kì í ṣe tuntun pé Tinubu ní ìbò mílíọ̀nù 11 tàbí pé gbogbo ẹgbẹ́ dìde sí i. ní 2019 gbogbo àwọn èèyàn tí wọ́n wá ń padà di ọ̀tá APC lónìí yìí, àwọn náà ni wọ́n ń sọ pé kò sí ohun méjì tó dáa jùlọ tí Ọlọ́run ṣe fún Nàìjíríà ju pé ó fún wọn ní Buhari yìí lọ. bẹ́ẹ̀ ni Rochas Okorocha àtàwọn míín ń sọ o. nígbà tí Buhari sì gbéjọba sílẹ̀, àgàgà nígbà tó kú yìí, àwọn náà ni wọ́n ń padà sọ pé Buhari ò ṣe wá lóore, pé aburú gidi ni bàbá náà ṣe fún orílẹ̀-èdè wa. ohun tí èèyàn ṣe gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn olóṣèlú nìwọ̀nyí.
torí àwọn nìkan náà ni adégún, àwọn náà ni adé ògún, tẹ̀síbi owó pọ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ wọn. Bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo àwọn tí wọ́n lọ dìbò fún Tinubu ló lọ nítorí pé wọ́n fẹ́ràn ẹ̀ o, tàbí nítorí wọ́n fẹ́ràn Nàìjíríà. Nítorí jíjẹ mímu àti nítorí ọ̀kánjú àwọn míì àti olè tààrà ló gbé ọ̀pọ̀lọpọ̀ lọ. Àmọ́ bí a ó wí bí a kò ní wí, wọ́n ti dìbò fún Tinubu. Kò sì sí ìpínlẹ̀ kan tí wọn kò ti dìbò náà fún nínú APC. Ìbò náà sì pọ̀, pàápàá nígbà tó jẹ́ ìbò ẹgbẹ́ òṣèlú wọn ni. Bí àwọn tí wọ́n jáde pé àwọn lọmọ ẹgbẹ́ òṣèlú APC yìí nìkan bá jáde lọ́jọ́ ìdìbò gbogbogbò, tí wọ́n bá dìbò báyìí fún Tinubu, ẹni tí yóò borí ẹgbẹ́ náà, ìyẹn ẹgbẹ́ APC yìí, tọ̀hún yóò ṣe kó tó jẹ o. Ìdí ni pé ìmúra tí àwọn gómìnà, àwọn aṣòfin àti àwọn adarí ẹgbẹ́ gbogbo ṣe láti rú irú àwọn ọmọ ẹgbẹ́ báyìí jáde fún Tinubu, ìmúra náà yóò jù báyìí lọ nígbà tí ìbò bá dé gan nínú oṣù kínní ọdún 2027. Ó sì dájú pé èrò yóò pọ̀ rẹpẹtẹ fún un ju ti àsìkò yìí lọ. Òjúlèèyàn yóò sá ti mọ ọbẹ̀ tí ò bá lépo, bí gbogbo irun yóò sì fún onígbàjámọ̀ ní wàhálà. Kò ní jẹ́ irun torí apárí o. Tinubu pàápàá yóò múra sílẹ̀ gidi ni, torí nígbà náà ni yóò kojú àwọn ẹlẹgbẹ́ láti inú ẹgbẹ́ òṣèlú míì. Ó ti hàn gbangba pé ẹgbẹ́ ADC àti NDC ni yóò fa àwọn olùdíje tí wọn yóò lágbára jùlọ jáde. Pẹ̀lú ohun tó sì wà nínú ẹgbẹ́ òṣèlú ADC báyìí láàrin Àtíkù àti Rotimi Amechi àti Muhammadu Hayatuddin, bí kì í bá ṣe pé Àtíkù juwọ́ sílẹ̀ fẹ́nìkan nínú wọn, kò dájú pé ẹnìkan wà tí yóò borí bàbá náà nínú ìbò yìí. Nítorí ẹkùn tó ti mọ ọdẹ ṣe láti ọjọ́ tó pẹ́ wá, arúgbó ò ní sọ pé kó má ṣọdẹ mọ́ o. Bẹ́ẹ̀ yíyọ ẹkùn tó jókòó, ohun tí yóò jẹ́ ló ń wá ni. Bẹ́ẹ̀ náà ni nínú ẹgbẹ́ NDC, kò sẹ́ni tó tún ra fọ́ọ̀mù ipò ààrẹ nínú ẹgbẹ́ náà lẹ́yìn Peter Obi. Ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn Rabiu Kwankwanso sì ti jáde pé ohun tí àwọn fẹ́ gan nìyẹn, kó lọ gba fọ́ọ̀mù, òun làwọn ń bá lọ. Àwọn kan tilẹ̀ kó ara wọn jọ tí wọ́n ní wọ́n lọ sí ààfin Sultan ní Sokoto tí wọ́n sọ pé Obi làwọn ń fẹ́ níta wọn. Èyí ni pé kò sí ẹni tí yóò jáde láti inú ẹgbẹ́ òṣèlú NDC yìí ju Peter Obi lọ. Nígbà náà ni yóò jẹ́ pé bí kinní yìí ti rí lọ́dún 2023, bẹ́ẹ̀ náà ló tún fẹ́ rí lọ́dún tó ń bọ̀ yìí o. Nígbà tí Tinubu yóò tún kojú Àtíkù àti Peter Obi, àwọn ọ̀gá ọ̀tá mẹ́ta, ìran yóò sì dùn wò láàrin wọn dọ́ba. Ṣùgbọ́n tí Tinubu nìkan ló ti yanjú báyìí, ẹgbẹ́ APC ti fún òun ní sábúkẹ́ẹ̀tì, òun ni yóò dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ ìbò pámárì tàwọn APC tí wọ́n fi yan Tinubu yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.